Come back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Supermom náà fi sọ̀rọ̀ nsìn. Supermom sọ pé wọ́n sọ fóun pé mo bú òun pé mo sọ̀rọ̀ sóun. Supermom, where is the evidence? Supermom, ẹ ń gbé ìgbésẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìyá Mohbad. You wanted to say something on top of it. I said don't say something about it. You used to come to my show. You used to come to my life. You even sent me a message. Supermom, you sent me a message and said, kí n má jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn títí tẹ́ fi máa ṣe nǹkan tẹ́ ń ṣe tán. Mo ní mo ti gbọ́. Mo ní mi ní sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ní kẹ́yìn náà má sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ bọ̀dá láti kí n tó sáré caution yín. You have chatted with me before. You that same Supermom. Ó wá gbọ́ mi tó ti sọ fún ẹ pé mo bú ẹ. Oh, wá mọ DM mi yẹn wá. The same DM tó fi sọ̀rọ̀ fún mi ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ìyá Mohbad fún mi. Oh, mọ DM yẹn wá pé Mommy J, I'm cutting it, so ya come. Mommy J, kó wá with the evidence. Ìyẹn tẹ́ evidence bá wà ńlẹ̀ o, Supermom. Kó wá mú evidence yẹn wá. Kó wá bá mi pé, Mommy J, why would you do this to me? I thought we are the same thing. I thought we are doing the same cause. Supermom, you did not do that. Instead, I automatically became your enemy. Abibeko, instead of you to do that, I automatically became your enemy. Or, tó bá fẹ́ bò àṣírí mi, why didn't you send a request? Kó gùnkè wá, kí n gbé ẹ sókè, Supermom. Kó tẹ̀ sí mi lójú everybody pé Mommy J. Kó wá switch kúrò ní video. Kó switch sí evidence tó fi hàn pé ẹ̀yin èèyàn kí ni mo ṣe fún Mommy J kí Mommy J tó drag mi. Àbí kí lẹni mo sọ. Tó bá wá jẹ́ pé nǹkan tí mo ṣe dá. Bóyá àwọn èèyàn máa wá fọwọ́ ra mi lórí, you did not do that. But automatically mo dọ̀tá ẹ. Olóyún mi sínú. Èmi ò tẹ̀ wá mọ̀ pé olóyún mi sínú o. Ọ̀ntì ìgbà tó sọ jáde láàárọ̀ ìlọ́dọ̀ Latisneh. Latisneh, ṣé ẹ ti wá rí pé gbogbo àwọn tó hate mi, gbogbo wọn lè fún lọ́rọ̀ sọ lórí show yín. Gbogbo àwọn tó ní mi sínú láì nídìí, gbogbo wọn ló ń fi platform yín ṣe response platform. Gbogbo àwa tá bá fẹ́ sọ̀rọ̀ Karimo tí Latisneh bá ti tán show, a máa lọ sọ lọ́dọ̀ Latisneh. Èmi gan wá fún yín. Enough is enough. Enough is enough, Latisneh. Ayé Latifa ò tí perfect. Ẹ jẹ́ ká analyze ọ̀rọ̀ Latifa náà. Gbogbo bí tí Latifa kù díẹ̀ káàtó. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní analyze Latifa. Latikoko. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ Latifa náà síta ká bẹ̀rẹ̀ sí ní analyze ọ̀rọ̀ Latifa. Ayé Latifa ò perfect, Ọlọ́run ọba, and you know it as a father. Ibi tó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ Latifa, ẹ jẹ́ ká wá máa bá yín analyze. By the time tá bá máa analyze fún bí ọ̀sẹ̀ mẹ́ta, bóyá Latifa á gba ìfọ̀tí reset á ṣe normal. Bẹ́ẹ̀ ṣe ń tó èmi sọ́nà, ẹ gbé Latifa síta, ẹ jẹ́ ká bá yín tọ́ Latifa náà sọ́nà. Gbogbo wàkíwà tí Latifa ń wù tí ò gbọ́ràn sí yín lẹ́nu tọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ ń bá yín gbàkóso. Ẹ gbé Latifa síta fún wa, ẹ jẹ́ káwa náà bá yín bá Latifa wí kó tó wọlé ọkọ. Kí Latifa tó wọlé ọkọ, ẹ gbé síta, ẹ jẹ́ ká bá yín bá, ẹ jẹ́ káwọn ẹbí social media, ẹ jẹ́ ká bá yín bá Latifa wí díẹ̀. Kí wà yẹn máa bá wọlé ọkọ.
Ogun fe olórí burúkú. Torí àwọn ọmọ tí yín perfect. Ó ta fi ń ṣọ́ àwọn ọmọ tí yín wà okay. 10,000. Àwọn social media adájọ́ tó mọ̀rọ̀ sọ, tọ́rọ̀ dùn lẹ́nu wọn, àwọn bíi JK International, àwọn bíi Ọláṣẹ́ni, àwọn bíi Ìyá Ìbàdàn. Ẹ jẹ́ ká gbé Latifa síta kan bá wa bá Latifa wí. Káwa náà fàyè Latifa ṣe analysis díẹ̀. Torí Latifa ò perfect. Ọmọ líle ni Latifa, ẹ bá wa gbé Latifa síta. A fẹ́ bá Latifa sọ̀rọ̀. A fẹ́ sọ̀yà láìyá ọ̀rọ̀ fún Latifa kó lè gbọ́. Kó máa bá wọlé ọkọ. Ẹ lè ṣe yẹn àbí. Táwa náà bá máa fi sọ̀rọ̀ Latifa fún bí ọ̀sẹ̀ mẹ́ta. Orí Latifa pé. Tẹ́ bá ti wá lè ṣe yẹn, á jẹ́ pé àgbàyà ní àgbáyé ò tó lé. Àgbáyé ò ṣe kíni, àgbáyé ò tó lé. Ọmọ ọlọ́mọ lèmi náà. Ẹgbẹ́ mi lẹ́mi kì í ṣọmọwọ́. Ẹgbẹ́ mi lẹ́mi kì í ṣe bèbí kí n sway. Ẹgbẹ́ mi sílẹ̀ mi kì í ṣọmọwọ́. Ẹ̀yin jẹ mí lẹ́nu bí shingom. Ẹ ṣe show. Ẹ ṣe show fáwọn tó wá ń wò yìí. No Karimo, no content. No Karimo, no view. Ṣé wá rí ẹni tí mo nílé ti pẹ́? Ọmọ inú ọká náà ló ń ṣekú pọ́ká. Ọmọ inú èrè ló ń ṣekú péré. Òun lọ̀rọ̀ ẹ̀yin àtonílé. Ẹ máa wò ń ti yín. So ẹ sọ pé torí ẹ ti mọ̀yàn kan rí tipẹ́tipẹ́. Tẹ́niyẹn bá ṣe in as much as kò sí nǹkan tẹ́niyẹn lè ṣe. Torí ẹ ti mọ̀ tipẹ́ ẹ ní sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ ní sòótọ́ ọ̀rọ̀. Àbí bẹ́ẹ̀ kọ́. Onílé kò ń ṣe láìfù tó ṣe nìkan ló fi dà mí. Láìfù tó ṣe nìkan kọ́ ló fi dà mí. JK pé ẹ JK ní kò bọ́lẹ̀ lórí láìfù mi ò bọ́lẹ̀. Wọ́n ní òkè ṣara wọn kí ló bá kanra dé báyìí. Wọ́n náà kì í ṣara wọn Karimo jẹ́ kí n gbọ́rọ̀ jáde. Ìwọ náà dúró sórí péjì ẹ̀. Ìyá ọ̀rọ̀bọ̀ dẹ̀ jẹ́ kó yí ẹ pé kò ṣe pọ́ bú Latisneh. Onílé wọn bú wọn koríki ẹnu wọn kọ kí ní alápògbẹ oníkídìní jẹra. Yorùbá told the Yorùbá to calm down lọ́jọ́ ta mọ̀kọ́ tó ṣe ni wọ́n ní báwo làwọn ṣe lè ṣe bọ́ ṣe ń drag kọfí yẹn ìjọ tá ń drag kọfí yẹn. They tried so hard for us to stop dragging coffee that day. Má panu mọ́. Yorùbá said no. Ìtàlá mi bàbá ẹ má ṣe dákẹ́. Wọ́n wá pọ̀ onílé bọ́lẹ̀. Wọ́n wá rán onílé ibẹ̀ lónílé tí fi sọ pé òun fẹ́ ṣe live. Nǹkan méjì lónílé achieve ńjọ́ yẹn. Onílé made me to end that coffee life that day. Onílé was the one that came to my platform to talk. Pé òun fẹ́ ṣe live. Òun fẹ́ dàbí 80-70 àti àwọn èèyàn kan tẹ́ bá rántí. We ended our life and went to Onílé. They succeeded. Ṣàmọ̀ kẹ́gbà tá dẹ̀ máa padà dé àrọ́rọ̀ kan fi sọmọ́. Yọ́ọ̀kì wà lọ́dọ̀ láti báyìí kò sí wàhálà. Kò sí wàhálà. Ṣàmọ̀ kẹ́gbà tá dé àrọ́rọ̀ yẹn sọmọ́ wọ́n achieve yẹn. Onílé wa sọ pé kọ́ bí ẹbí tó ti dà mí ṣó mọ̀ pé mo ti gbọ́ ni. Mo ti gbọ́. Evidence dẹ̀ wà lẹ̀. Evidence ó wà lẹ̀. Àdàbí tó bá jẹ́ pé mi ni mo dà ẹ́ Onílé. JK International mi ìmọ̀ ẹ́ rí. Mi ìmọ̀ ẹ́ rí ju pé bọ̀dá láti máa sọ pé wọ́n ni top gifter. Wọ́n ni top gifter. Ibi tí mo ti mọ̀ ẹ́ ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ jẹ́ kí n gbá àwọn èèyàn sókè. Lórí ọ̀rọ̀ tap orí bó ṣe rí. Karashika ò ní nísìnyí. Ní pẹ̀lú èmi ń lọ. Ẹ wá ń sọ pé Karimo ló ń dájàlẹ̀. Èmi mo dájà pẹ́rì àtàwọn àyànfẹ́lẹ̀. Kò síbi tó dé. Ìgbà tẹ́yìn àti bíntì náà ní iṣu. Ṣé mi náà ni mo dájà yín lẹ̀? Èmi mo dájà gbogbo wọn lẹ̀ gbà yẹn náà. Ṣé mi ni mo dá gbogbo ìjà yẹn lẹ̀? Àbí mo ti ń wá sọ́dọ̀ yín gbà tí ìjà yẹn ṣẹlẹ̀? The last time too. Mommy J, wo mo wà níṣẹ́. Ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ mo wà níṣẹ́. Àwọn tí jealous of last time ẹ fà wọ́n sílẹ̀ pẹ̀lú bàbá àwọn sílẹ̀.
And soon, Ṣé ẹ̀ ń gbọ́ mi? don't Ṣé ẹ̀ ń worry. gbọ́ mi? We will still have money many times. Eh? God first, à ń gbọ́ yẹn bá a sọ sókè díẹ̀ mà. Queen Maya ni Queen Maya ni Queen Maya ni ṣé ẹ̀ ń gbọ́ mi? Oh, I love your uniform. You guys just Queen Maya ni ṣé ẹ̀ ń gbọ́ mi? wèrè wo ló ń rojọ́ lábẹ́ yẹn kó mọ̀ sí. Queen Maya. Queen Maya ni second account mi. Mo wà níbi iṣẹ́ ṣé ń gbọ́ mi. Ṣé rí ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀? Ṣé rí ẹ ti try láti má drag bọ̀dá láti. Ẹ ti try láti fi bọ̀dá láti sílẹ̀. But nǹkan tó ṣe lé ní kò láyé and for him láti máa àwọn kọ́là I just want to see my big sister. At least ó ti disgrace wọn. Mo ń gbọ́ yín tí mi ò tẹ̀lé. Gbogbo wọn ti ṣẹ̀. À ń gbọ́ yín God first. Burúkú ẹja lọ gbọ́. àwọn callers yẹn láti máa insult orí ẹ̀ ló ṣe wọn. Ṣé ti gbọ́ latest tọ́nú ṣẹlẹ̀? Lánàá ẹ jẹ́ kí yẹn dédé kí n padà. Mo fẹ́ play nǹkan kan fún yín kẹ́ gbọ́. Gbogbo àwọn yẹn kàn máa sọ dáadáa. Karimo ti fún wọn jẹ dáadáa. Ẹ jẹ́ ká analyze ti Karimo ìkàmà lọ. Màá ọ̀fẹ́ máa wá padà wá mi fẹ́ mix ẹ̀ mo fẹ́ play. Ilé bàbá. Ẹ jẹ́ ká wò bóyá àwọn òògùn fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Bóyá àwọn náà ń fún padà. fẹ́ fún wa wọ́n láti òkè. Bakri, thank you. Mo appreciate Gbogbo ẹ̀yin gifters, TB Kenny, and all the gifters, thank you. God bless you. Nílé mo kí gbogbo yín o, ẹ pẹ́ fún Yes, wa o. ma. Yes, ma. Inshallah. Ẹ ṣé ma. Àmín. and mo Ẹ ṣé ma. Thank you, everybody. Republic of Benin. Ẹ ṣé gan tẹ́ dúró tì wá. Àádùn ó tì í bọ̀dá àtẹ̀yìn náà wà bẹ́ẹ̀, wàláhì ẹ̀ wà bẹ́ẹ̀. Ẹ ṣé. Ọlọ́run tó wá fún yín ní sùúrù, Ọlọ́run fún yín sùúrù náà gan tẹ́ fi pẹ́ lẹ́yìn wa inshallah. Kellen, thank you. TB Kenny, thank you. Àwọn ègún ní fáǹsì ẹ̀ láti. Super Mom, Shewambema. Let's quickly have you before we have our recap. Super Mom. Ìyẹn kò ṣì. Ẹ rí iye tó ń ta ẹdìyẹ lọ́jà. Ẹ rí chicken ti gẹ̀ yìí gbé dání. 25,000. Tí Ọlábànjí farm den 13,000 naira tó ní kẹwàá rà kẹpin fáwọn ará ọ́fíìsì yín. Wọ́n ní kẹwàá rẹ̀ ẹdìyẹ at 13,000 naira. Ẹgbẹ́ yìí tó pé 25,000 naira ló náà ń rà. Ṣé ti gbọ́? 25,000. Ẹ lọ rẹ dìyẹ lọ́lábànjí fàmù chip wọ́n ní àwọn èèyàn máa lọ rà ní 13,000 bẹ́ẹ̀. Wọ́n wá wọn tà. Ẹ lọ ra ìdìyẹ yín gbọ́dọ̀ lábẹ́. Ọ̀gá lẹ́gbọ̀n ìṣe yìí o. Yìí mo lọ ju fóònù mi sínú fíríjì. Ẹ wò ó ti gbóná bí olórí burúkú Samsung ni o. Mo lọ jù sínú freezer mi. Yìí mo lọ gbé sí freezer kó tutù. Ó ń gbóná.